Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa gbogbo ẹ̀yin tí ẹ mọ̀ wípé ẹ fẹ́ wo fíìmù Àìkí apá kẹta, ẹ tẹ subscribe button láti wo apá kẹta fíìmù náà o. Àǹfààní tẹ́ ò máa rí ni wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kẹta fíìmù Àìkí tí ó bá jáde o. Ẹ má sọ pé mi ò sọ fún yín o. Tẹ́ bá mọ̀ wípé ẹ fẹ́ wo apá kẹta fíìmù Àìkí, ẹ tẹ subscribe button ká lè notify yín tí fíìmù náà tí ó bá jáde. Lónìí a máa sọ̀rọ̀ nípa kí ni ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù náà. Ṣé storyline fíìmù náà lẹ nífẹ̀ẹ́ sí jù? Ṣé graphics fíìmù náà lẹ nífẹ̀ẹ́ sí jù? Tàbí àwọn òṣèré tí wọ́n kópa nínú fíìmù náà lẹ nífẹ̀ẹ́ sí jù? Nǹkan tí ẹ bá nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Àìkí láti apá kìíní títí dé apá kejì tó fi dórí apá kẹta tí a ń retí báyìí, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa ní, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa máa rí, ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.